Hello, hello, ẹ káàbọ̀ back, ẹ káàbọ̀ back. God bless you, God bless you, God bless you. News flash. Ẹ mọ̀ pé iṣẹ́ wa ìyàwó náà gbọ́dọ̀ máa àti di caster báyìí, àti di newscaster. Àbáwọn náà ṣe ń sọ torí iṣẹ́ ti wá yàtọ̀ sí tiwọn. So a gbọ́dọ̀ súré potato ojú ká súré pààrọ̀ aṣọ lóní wùrùwùrù. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. You're welcome back. I welcome you back. Láṣẹ Ìdùmarè, ẹnikẹ́ni tó bá fẹ́ tamper pẹ̀lú program àṣálẹ́ yìí, gbogbo ohun tó bá ní pátápátá ó máa ṣègbé ni because wọ́n ti bẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ máa wọlé bọ̀. Gbogbo ẹni tó bá fẹ́ tamper pẹ̀lú ẹ̀ because kíní yẹn ti ṣẹ́jú. Bèbí ti ṣẹ́jú mọ́ wọn lára. Ẹni tó bá ń fi kú wá mi kiri kó gbakú mi kú. Béèyàn kan bá fẹ́ ta mí lọ́fà, orí ara ẹ̀ ni kó fi gbé. Ẹni bá fẹ́ rojọ́ mi fún bí afàkọ́ bí ọmọ ẹ̀dì, àṣẹ ń tèdùmarè. You're welcome back. Ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ flash program yìí láṣẹ Ìdùmarè àti ilé ẹ̀ àtọ̀nà ẹ̀ wọ́n máa flash ẹ̀ dànù ni. You're welcome back. God bless you as you join me. I appreciate you. Orí yín ṣayọ̀. You are welcome. I don't know why I'm not seeing anybody. Can you schedule a corner? I know it's not normal. So that means my counter is not reading. I can't see anybody that is there. But don't worry, yeah, I can see from another device. Okay. I will pick it from another device. But I'm staying there, I'm doing the live here, but I'll be watching from another device. News flash on NURTW. On your NURTW saga. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ wáyé yín lóde. Ọmọ Yorùbá, ẹ wáyé yín lóde o. Ẹ wáyé yín lóde. Ọmọ Yorùbá, ẹ wáyé yín lóde. Kò ní débẹ̀, ẹ wáyé yín lóde. Mi ò ní gbà, ẹ wáyé yín lóde. Ọmọ Yorùbá, ẹ wáyé yín lóde.
Please share. Invite your friends. Ọmọ Yorùbá, àánú yín ò ṣe mí. God, I've removed everything. I'm trying to put this thing back, but it doesn't matter. It doesn't matter. Ẹnikẹ́ni tó flash program mi, Ọlọ́run máa flash ilé ayé ẹ̀ dànù ni. Ọlọ́run máa flash ilé ayé ẹ̀ dànù bó ṣe flash kìíní tí mi ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ ńbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ l'Ọlọ́run ṣe máa bá mi flash ilé ayé ẹ̀. Jesus Christ. Am I worried? We are going to do it. Lágbára Ọlọ́run, we are going to do it. It doesn't matter. Google náà ti stop. Okay. Gbogbo ẹni tó wà lórí ètò yìí, tó ń flash program yìí, bóko tí ń jẹ́ ti Jésù Kristi. Gbogbo ohun tó dá nínú ilé ayé ẹ pátápátá ló máa flash dànù. Gbogbo tí ń jẹ́ ti Jésù Kristi ló máa flash ilé ayé ẹ dànù. Ẹ tẹra mọ́ o. Èmi ò ní ẹ má tẹra mọ́. Ẹ tẹra mọ́. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀. Ọlọ́run ti ṣèyí náà. Àánú ẹ̀yin ọmọ Yorùbá. Àánú yín ò ṣe mí rárá. Àánú yín ò ṣe mí nítorí pé kí ni oníwà ìbàjẹ́ ni yín. Oníwà ìbàjẹ́ òun ni yín. Oníwà ìkà ni yín. Ẹ tó ń disturb network iná Ọlọ́run máa disturb ilé ayé ẹ̀. Ẹ má worry. Bígún ló lóko ni. Ẹ káàbọ̀ ìyá mi. Gbogbo ẹni tó wà lórí fọ́nrán yìí tó lọ jókòó sórí kọ̀ǹpútà tó ń tẹ̀ tó fẹ́ flash kìíní yìí, Ọlọ́run máa flash gbogbo ohun tó dáa gbogbo ohun tí ó gbójúlé tó dáa àtèyí tó ń retí pé kó dáa, Ọlọ́run máa flash ẹ̀ dànù ni. Ẹ̀yin ò ní gbọ́, èmi náà dẹ̀ ní gbà. Ṣé ẹ lórí burúkú mẹ́ta lọ́kàn wèrè pàtàkì ní ni. Yeah. Máa débẹ̀. Ẹ̀yin náà kúkú mọ̀ mí. Ẹ ti mọ̀ mí lánàá kó tó dé ni. Ẹ mọ̀ pé kì í gbọ́ kì í gbàjọ ni wá. Ẹ̀yin ò ní gbọ́, èmi náà dẹ̀ ní gbà. Ẹ jẹ́ ká jọ máa wò. Gbogbo ẹni tó ń tọwọ́ gún kí network mi àti tó fẹ́ drop program yìí, Ọlọ́run máa drop ilé ayé yìí lójijì ni.
ṣé ẹlẹ́yà wèrè ni eléyìí ó ti di ṣíṣe bóyá lẹ mọ̀ ìyáláyà yín ni mo jẹ́ ní gbogbo ọ̀nà ìrọ̀lẹ́ pa eléyìí ti di ṣíṣe láṣẹ Ìdùmarè àdàbí tí n bá ń ba tẹnìkan jẹ́ lórí network tó bá jẹ́ pé mo dìde fún òtítọ́ àti òdodo nínú gbogbo nǹkan tí mò ń ṣe ó ti di ṣíṣe. Eléyìí ti di ṣíṣe mo ti ṣe léyìí náà máa dẹ̀ tún ṣe mí láṣẹ Ìdùmarè. ẹkúlé alọ́pàrọ̀ aṣọ fẹ́rẹ́ jógi ni àwa náà ni wọ́n fún wa lówó wardrobe Jésù fún mi lówó wardrobe fún gbogbo ètò tí mo bá ń ṣe. ẹ káàárọ̀ o àánú ọmọ Yorùbá ṣe mí lọ́pọ̀lọpọ̀ ó ṣe mí lọ́pọ̀lọpọ̀ ẹni bá dẹ̀ sọ pé òun fẹ́ fi kú wá warí ó máa sin ọmọ ẹ̀ bó sí tó rà òun ló máa fi sin aṣọ tó rà tí ò ní hò òun náà máa fi sin láṣẹ Èdùmàrè àdàbí tó bá yẹ pé lórí ẹ̀tọ́ níjà tí ẹ̀ ń jà ṣùgbọ́n bó bá yẹ pé lórí irọ́ ni tó bá yẹ pé lórí olè ojú kòkòrò wọ̀bì àwọ̀n bílíkì tẹ máa ń ṣe ni tá a dẹ̀ ní kẹ má ṣe mọ́ tá a ní kò dáa ẹ máa wòran yegede kò tán yín bí. Good evening, everyone. I welcome you back. Good morning. Àti the morning níbò mi àṣìwà ní 90 níbò mi ní Nigeria. I think we are still in 11 something or so. Yeah. Central European time 0 hour 9 minutes. Adúpẹ́ ṣé màmí Taofik, I appreciate you. Àgbọ́ má bí wọ́n àmọ́ má béèrè gbogbo ẹ̀yin tẹ́ wà ńbẹ̀ pátápátá gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo rí yín o ẹ má sọ pé mi ò rí yín mi ò fẹ́ dárúkọ púpọ̀ ni ẹ ṣé. alhamdulillah rabbil alamin bismillahir rahmanir rahim. Mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run alágbára ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run wọ́n ti block counter yìí ò rí ìdìmọ́ but it doesn't matter tí n bá ṣe tán a máa rí. Good evening, good morning dádì mi Olúsọjí Daniel assalamu alaikum wa rahmatullahi wa barakatuh nítorí pé kí ni ẹ̀yin ọmọ Yorùbá mi ìmọ̀jọ́ tẹ fẹ́ ba ọmọ kóòtù òjíire assalamu alaikum náà la máa kí wa torí pé ẹ ti fi ìwà wara ẹ ti fi mú orógùn ẹ ti fi lu apẹ ẹ̀yin ọmọ Yorùbá lórí ètò tá ṣe ní ṣé àná ni àbí jẹta ni ó ti di jẹta èmi rí pé ó lẹ́tọ̀ọ́ ká jẹ́ pé kí àwọn èèyàn kan mọ nǹkan tó ń lọ nítorí pé gbogbo làásìgbò tó ń lọ lórí nǹkan tó wọ́n gógógó yìí. Good evening, sir. God bless you. I appreciate you. My last giddy person. God bless you. I didn't even know that you are there. God bless you. God bless you. God bless you. My gbogbo ẹ̀yin admin ẹ káàbọ̀ padà sórí ètò. I appreciate you all. Ọmọ Yorùbá ẹ ti mú wàwàrà ẹ ti fi mú orógùn ẹ ti dá pẹ̀lú èmi rò pé bóyá kí n lo tí ọmọ kóòtù òjíire kájọ fi nú kájọ fi kùn lukùn kí ọ̀rọ̀ wa kó yéra wa ni kí a má bàa gbé oúnjẹ wa ká má bàa gbé dànù ṣùgbọ́n àgbàtẹ́ dànù ó mà ṣe o. Ẹ fẹ́ kíkiní yìí hàn bẹ́ẹ̀ ó máa hàn bẹ́ẹ̀ máa bá yín máa tún kọ
Am I worried? I know what I'm doing. No, am I so pé kí n sọ nǹkan tí mo fẹ́ sọ? I need to calm down because I'm so nervous. So I have to distract myself. Ìrọ̀lẹ́ pàṣẹ. Ẹ fẹ́ kí n kọ nǹkan, máa kọ́ máa tún dára sí. Because ẹni yẹn deserve. Ṣé sọ pé orí tí yín ò pé ni. Orí tí yín ò pé. Yeah, I'm trying to drink water. They are trying to make me nervous, but kò lè ṣẹlẹ̀, kò ní ṣe. Wọ́n fẹ́ destabilize me bó ṣe ní the other time, but this time around wọ́n lọ wọnú kíní mi ni, so I have to block them in all the ways I can. Oh, alhamdulillah. Ẹ bá mi gbọ́ Ọlọ́run tóbi. Ẹ gbọ́ Ọlọ́run tóbi. Báyé bá gbógun dé, èmi ni wọ́n borí wọn. A ṣe báyìí. Anyhow. Àti rójú wọn, àti rórí wọn. Olúwa ṣeun. Alhamdulillah. Rabbil alamin. Ẹ̀yin ọmọ Yorùbá, àánú yín ò ṣe mí. Nítorí pé kíni? Èpè ni, ègún ni. Oníkálùkù ló dẹ̀ máa wá bó ṣe máa wẹ̀ nínú ara ẹ̀, nínú ìdílé ẹ̀, lórí àwọn ọmọ ẹ̀, kó má bàa continue báyìí. A lè fúnra wa ní tọ́lá. Ọmọ Yorùbá, a lè gbàtọ́ ara wa kálá. A lè rí ẹni tó ń lọ sókè ká sọ pé ọmọ Yorùbá ẹgbẹ́ mi ni, óyá máa lọ káṣá ti kọ sílẹ̀ pọ̀ ọmọ Yorùbá ni ẹ́. Ó pẹ̀lú nǹkan tó máa ń jẹ́ pé kí àwọn Green Eagles kí wọ́n lùsì tán bá wà lórí field. Wọ́n ti ṣiṣẹ́ kọ̀ràn kí wọ́n play togetherness. Wọ́n fẹ́ sọ pé àwọn làwọn fẹ́ kíní kọ́ orúkọ tí wọ́n lè yọ, ó lè jẹ́ pé àwọn nìkan ni ló bá máa sọ góòlù nù. Nígbà tẹ́mi jáde ní ìjẹta, àbí is it not ìjẹta, ni pé ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ká ṣe kíní, ká parí ìjà tó wà nílẹ̀, ká rọra wa lọ́wọ́, káwa náà ká lẹ́nu. Bàrúwá, àánú ẹ̀ ò ṣe mí. Ó léku mélòó ló fẹ́ lé papọ̀ náà, léku mẹ́jọ. Ó ti ẹ̀ rí ìrù ẹ̀ mọ́. Ó wá ń sálàmbá kiri. Tó bá perí èmi fún ikú máa pa ẹ́ o. Torí mi ò ní pé kó má jẹ, mo ní kó jẹ́ kẹ́lòmíì jẹ ni. Nítorí ètò tí mo ṣe tó bá nínú inú máa run ẹkú ni. Nítorí pé ọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ báyìí ló máa ń bá láǹgbà. Alábàáhùn náà ọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ ló máa ń bá. Olúfàánú gbó ọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ ní ti gbogbo wọn. Aláyọ̀ǹbẹ̀rẹ̀
ọ̀rọ̀ dọ̀bálẹ̀ ní tiẹ̀ lára ògiri. Aláǹgbá ọ̀rọ̀ dọ̀bálẹ̀ ni. Ẹni bá perí mi síre. Orí rere ti rere o lórí burúkú àgbẹ́rùkà orí rere tèmi Táwàkálítù Àmọ̀kẹ́. Ẹbọ tó bá torí mi gbé wàá jókòó tí wàá jẹ. Orúkọ mi tó bá mú lọ síbikíbi fúnra rẹ̀ báyìí ló máa sin ara ẹ̀ sínú pósí tó lọ́kàn àtàṣọ tí ò ní kò tó lọ́ra. Ṣé mẹ́mbà yìí ni mí ni? Ṣé bí mo sọ pé kẹjọ pawọ́pọ̀ kí nǹkan kó dùn. Kí nǹkan kó dùn kẹ́yàn káwọn ọmọ Yorùbá kálẹ̀ tí ẹ lè máa rípò mú. Gbogbo ẹ ti bọ́ sọ́wọ́ ọmọ Haúsá. Gbogbo ẹ pátápátá ó ti bọ́ sọ́wọ́ ọmọ Haúsá. Report tí mo gbà ní ẹ jẹ́ kí n kà jáde fún yín ká tó wá sọ̀rọ̀ lé lórí. National Union of Road Transport Workers, in brackets, NURTW, National Headquarters, Abuja, yesterday, 7th of June, 2024, welcomed the new acting president. Òrùka bọ́lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè Bàrúwá gbogbo ṣe lùsì ẹ̀dànà. Chai. Ó wá ń sá kiri from pillar to pole tó bá dúró wá kú dànù ni. Wá kú dànù ni. Mo jáde síta pé kí gbogbo yín kẹ́ parí ìjà yín ni àbí ta ni mo ní kí gbogbo yín kẹ́ parí ìjà yín ẹ pera yín sínú ilé ẹ ti jọ ń jẹ ẹ ti jọ mu ìjà dẹ̀dẹ̀ nìyẹn kò sí ibi tí ìjà ò ti lè dé ṣùgbọ́n ẹ pera yín jọ ẹnìkan ló máa ìwọ ló president tó wà lórí àga ìwọ ló máa ṣàgbà tó máa kó wọn mọ́ra pé ẹ̀yin guys ó tó wá pé òjò dá ó yá pẹ̀lú nǹkan tó ọmọbìnrin yìí sọ yìí ẹ jẹ́ ká tiẹ̀ jókòó ká tiẹ̀ járò ló bá tán. Àti gbogbo èyí tán ti ń sọ fún ẹ láti ilẹ̀ ẹ tẹ̀ gbàgbé ìtẹ́mi sọ ìtẹ́mi wá sọ ló wá dì mú. Ọmọ Àwórì nìyẹ ọmọ Àwórì ni mí o nítòótọ́ ìgbéra ni bàbá ẹ̀ ṣùgbọ́n má dánwò torí pé kí ni mo lólúwa àfi tó bá jí tí ò bá fi omi sí ara lókù àfi tó bá jí tí ò bá mu omi lókù àbí tí kò bá tí omi ní ara ẹ lókù. Tóbi bá wà lára ẹ kòtò tó gbẹ́ sílẹ̀ ìwọ náà máa sin sínú ẹ̀ pósí tó lọ rà yẹn àti aṣọ tí ò níhò tí wọ́n lọ rà ìwọ náà máa fi sin inshallah bi kudratullah ta'ala. Gbogbo ẹ ti bọ́ lọ́wọ́ yín. Acting president emerged today. Ẹ rí ní fọ́tò tó wà ní ọwọ́ bí òun ni wọ́n tẹ̀lé náà mú wọlé yẹn ẹ rí fọ́tò tó wà ní apá bí. Bàrúwá, look at your chair. It's been given to another. Ajẹ́ tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ẹ̀yà ohun tó ṣe náà ni ó dẹ̀ máa sọnù ó máa sọnù wọn ní rí ẹ bá mi bó bá ń wo prógrámù yìí máa wò ó kó máa túbá torí pé tẹ́nìkan bá di ẹnìkan ló máa tú o. Òta fàsókè yìí dó borí nǹkan tó tà ṣe sọ lọ́wọ́lọ́wọ́ lórí Àgbàlá Gabriel nìyẹn. Mi ò sọ pé mi ò mọ ìjọ yín àbí kílẹ̀ tí ń pè é mo kàn sọ pé ìjà orí burúkú tí gbogbo ẹ̀yin boys tẹ́ ń jà àti ìyà tẹ́ fi ń di àwọn èèyàn kò dá. Ìwọ tó jẹ́ pé tó yẹ kó rí ẹ pé tó bá tiẹ̀ pé ọdún kan ló fi kówó níbẹ̀ yẹn ló fi pawó níbẹ̀ yẹn go and invest the money now. Go and invest the money. Ṣùgbọ́n fẹ́ kú síbẹ̀. Ẹ wá mú gbogbo ẹ̀ sìn, ẹ wá lùsì ẹ̀ fún gbogbo àwọn ọmọ Haúsá. Let me continue. The National Treasurer, Alhaji Bello Maduguri, Deputy General Secretary,
Alhaji Sanusi Tatimu, Deputy General Secretary, Comrade Frank Usheara. Ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú. Mi ò mọrúkọ yín pé o. Ẹ ṣá gbà bẹ́ẹ̀ bí mo ṣe ń pè. Comrade Salami Adedamola, HOD Finance, in brackets. Comrade Adeyemi Raymond, HOD Organizing. Comrade Rufai Modu, HOD Cooperative. You are seeing them, they all welcome the new acting president of the NURTW, Alhaji Bello Adamu, who is presiding pending the arrival of the deputy president, Alhaji Aliyu Isa Ore. So rò pé pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ti tán àwọn cabinet tí wọ́n mú yìí wọ́n wá fi ẹ́ síbì kan. Oho màálù ni ọ̀bẹ náà ló máa fi yanjú màálù tó bá lágídí. Fún ara màálù báyìí ló ń fi ẹsẹ̀ ara ẹ̀ rìn lọ sí ibi tó ti máa dúnbú ẹ̀ lórí ọ̀rọ̀ èmi Ọmọ́tádé ṣe. Ṣọ́ra o. Ẹni bá fi kú lé mi kiri aṣíwájú mi kú wàláhì tàláhì sọmọ bí láì là sí láwùwà. Àfi tó bá bómi ṣe mọ́ lókù. Funfun lómi o, omi ò lọ́tà. Gẹ́gẹ́ mi ni mo dẹ̀ ń lọ. The acting president, Alhaji Bello Adamu, who will be seen to the activities and progress of the National Union at the headquarters. Where? Abuja. Wobi. My show. Tell me. Ọmọ Hausa tẹ́ bá ti gbọ́ sọ̀nù ó ń kú lọ ni. Ọmọ Yorùbá lè máa sọ fún pé káàárọ̀ o tó máa ní how are you. Òyìnbó wèrè yìí náà lè máa sọ. Tẹ́ bá dẹ̀ ti fẹ́ jalè, tẹ́ bá ti fẹ́ ṣe jìbìtì. Lè máa hurú wà burúkú. Ìbíkúnlé. Tọ́njọ́lọ̀. O lè ṣe kàkà kẹ́kú má jẹ sèse kò sẹ́ni tó lè fi rúbọ. Mr. Taofik Agboma bí wọ́n àmọ́ má béèrè. Alọ́rọ̀ tá fẹ́ sọ because mi ò kúkú mẹ́ni tí mo kúkú support. Mi ò support anybody. Ẹ̀yin dẹ̀ bẹ́ ṣe sọ̀rọ̀ yìí ẹni ní ẹjọ́ ṣé kìí ṣe Sego lẹ́ sọ. Torí Sego ó ti sọnù tipẹ́tipẹ́. Kò sí kankan nínú wọn tó máa rí nǹkan kan mú mọ́. Pẹ̀lú àwọn nǹkan tí mò ń gbọ́ láti Àbújá. Kò sí kankan nínú gbogbo wọn tó máa rí nǹkan kan mú mọ́. Wọ́n ti fọlá jiyọ̀ dànù. Gbogbo àwọn owó tẹ́ wá lọ ń wèsì dànù. Tẹ́ lọ fi sáré ògùn, tẹ́ lọ fi ń ṣe bribe yẹn. Kí ló mú yín tí ọpọlọ yín ò sọ pé ó dà. Okay sir. Bàbá máa bá yín sọ̀rọ̀ nìkan ló dẹ̀gbẹ́ ní pé ẹlọ́rọ̀ kan ní information pass sí mi. Information. Up national progress, up national progress. Mi ò gbọ́dọ̀ gbé kíní sínú sùn. Mo kàn lè má yá sóni tí lè má fi mọ́ tí mi bá sọ nǹkan tí bá fún yín ní update yìí lálẹ́ yìí. Hobby àgbà tí gbogbo ite lose ẹ̀tọ́ pátápátá. Níbi tẹ́ ti ń ṣe àfẹ̀mí nìkan. Àbúrò mi Musiliu wọ́n lánú ẹ̀ ṣe mí jù.
Ó dàgbà yẹn èmi pẹ̀lú gbogbo ìtẹ́ ṣe sọ yẹn òwe lẹ ń pa ẹ sì máa ẹ má ṣàlàyé ẹ sọ sí mi létí nínú lẹ́yìn ilẹ̀kùn torí àwọn ìtẹ́ tún gbé jáde yìí sàpátá pààrà ó ti dá now kí ló kù yín kù ọwọ́ àtẹ́dẹ́tẹ̀ yìí ti dòfo gbogbo owó tẹ lọ wéèsì dànù tẹ fi ń ṣàgùn síra yín ẹnìkan tún kú lẹ́nìí lára àwọn tó close mọ́ ẹ Musiliu ìkan lára àwọn tó close mọ́ ẹ náà wọ́n ní mọ́tò pa ní 2 weeks ago what is going on mo sì sọ lánàá bí báyìí pé all I was seeing was blood and it's still blood. Tá a bá rí ẹni nínú yín tó ń tẹ̀lé àwọn tí ò yẹ kẹ́ ẹ tẹ̀lé yìí ẹ má lọ fẹ̀mí yín dùn kó ní kálukú lọ dorí ẹ̀ mú débi tẹ́ máa sọ pé ẹ fẹ́ lọ you cannot gbèjà anybody this now as we are now this present moment you cannot gbèjà anybody wàá kàn forí ẹ̀ wéwu dànù ni. Musiliu ní gbọ́dọ̀ sọ pé I want you but I did. Mo sí ẹni gbẹ́rẹ́ pàkọ́ gbogbo ìgbà tí mò ń jáde ẹni tẹ́mi bá nífẹ̀ẹ́ lèmi máa attack you because your life is so dear to me ìwọ ni màá máa sọ fún láàrin èrò wípé nǹkan tó ṣe ò dáa bó bá tiẹ̀ rí kékeré tó ṣe màá ṣe sọ yẹn nígbà míì kábọ̀ nítorí. Ṣé ráyé ọmọ Haúsá ó ti gbà o òrùka ti bọ́ lọ́wọ́ ẹ̀ ó ti tán pátápátá Mr. alágbára má mèrò bàbá ọ̀lẹ Tajudeen Ìbíkúnlé is a pity mọ́tò tó ti lọ ló ń ṣẹ́wọ́ sí ó dẹ̀ lè fi kọ́ra ìta kó fi mọ́ ajé iṣẹ́ owó oníkálùkù lóníkálùkù máa jẹ tá bá wá rí ẹnikẹ́ni tó sọ pé òun fẹ́ drop program ilé ayé ẹ máa drop ní tọmọtọmọ tó bá fẹ́ report ẹ̀ pé mo ṣe nǹkan kan lórí program lórí announcement tí mo make wọn ò ní sọ̀rọ̀ ẹni rẹ̀ mọ́ gbogbo ibi tó bá dé báyìí kò sẹ́ni tí tẹ̀gbẹ́ mọ́lẹ̀ tí ò ní ṣe fún ọ̀rọ̀ ẹ ti di àyàmà. So òun náà mọ̀ already tẹ́tẹ́lẹ̀. Ó ń lo àwọn tó ń jẹ́ Tọ́ba Adémọ́lá Táíwò Sírò as security okay gbogbo yín ti wá loose. Oníkálùkù yín ìwọ̀nba owó tó kù lọ́wọ́ yín ẹ má lọ fi ṣoògùn mọ́ o ìwọ̀nba owó tó kù lọ́wọ́ yín ẹ má lọ fi dógẹ̀lẹ̀dẹ́ o torí àbúrò mi Musiliu ó dógẹ̀lẹ̀dẹ́ yẹn wọ́n mọ̀ láàrin Nollywood béèlì ni Wàsíù náà dẹ̀ gba dẹ̀ndẹ̀ lọ́wọ́ ẹ̀ Wàsíù Àyìndé ni mò ń wí o Musiliu ibo ni Wàsíù sìn Ìgídà ẹyẹ fò ní is a bomb bastard ọ̀dájú ènìyàn tí ó kọ̀ kẹ́ni tí ń ṣẹlẹ̀ ó máa kọjá lẹ́gbẹ̀ẹ́ ni few months ago ó máa ṣì wà pẹ̀lú ẹ̀ nígbà kíní ọ̀rọ̀ ìyàwó Ògúngbè gbogbo yín lẹ̀ ń dé èèwọ̀ kiri àbúrò mi Musiliu
ó jẹ́wọ́ èèwọ̀ tó jẹ́ ó serious one ni but mi ní sọ lójú gbàgede ìní sọ níta ọbẹ̀ kì í mì níkùn àgbà ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ àwí ìgbọ́ àfọ̀gbà ó ti di kaaba ló jẹ́ kéèyàn máa kí kaaba mọ̀ bẹ́nu. Where are you today, my darling? Di olú ọmọ ta ni ò kìí ṣe olú ọmọ nínú ilé ìyá àti bàbá ẹ̀. The boy is good àpà ló jẹ́ bẹ́ẹ̀. Gbogbo àwọn Nollywood tó lọ kówó fún fọwọ́ pọyàn fọwọ́ pàdé tó lọ náwó fún wàá rí pé wọ́n ti ẹ̀fẹ́ mọ̀ kú ti exist mọ́ àyàfi ẹni tó bá ní gbẹ́rẹ́ àánú lójú kínkínní ló lè rí ẹni títí kò tún kí ẹ. I want you, my darling. I cautioned you directly and indirectly. Okay, now the whole Lagos State, wow. Mr. Taufi, ẹ má bá mi sọ̀rọ̀ nínú yàrá ẹjọ́, ẹ inbox mi +32 488. Orí mi wú mo pa ẹ ní info tẹ máa fún mi kí má wulẹ̀ máa ṣe wàhálà lọ sí Abuja mọ́. Bóyá èyí tèmi Abuja náà ni because connection tí mo ní l'Abuja yẹn ó taríyẹ́ríyẹ́. Why won't they boil? Àwọn ilé wọ̀nyí wọ́n jojú mẹ́ràn. This set of new people tí Ọlọ́run tó ti gbá wọn dànù bí ọ̀gbàrá òjò. Tọ́gbàrá òjò ti kó wọn lọ dànù. Wọ́n jojú mẹ́ràn, wọ́n ti fìyà jẹ àwọn arúgbó. Musiliu mo sọ fún àwọn ní kó lọ bẹ̀ àwọn arúgbó. Àwọn arúgbó nìkan kọ̀dẹ̀kọ́ ló máa bẹ̀. Mi ò ní sọ́nbí ẹyọkan tí máa sọ nìyàn bẹ̀ kí mi níkún àgbà. Tó bá jẹ́ pé ìyá àbọ̀ ṣì wà láyé. A tún gbọ́rùn ẹ̀ sílẹ̀, a tún lagi mọ́ fún ẹ. All for love for the brother. Níjọ́ tó bẹ̀rẹ̀ sí ní pé àyájọ́ lé lórí. Ó ti gbàgbé. Gbogbo nǹkan tó ṣe fún ẹ. Gbogbo ẹ̀yin tó kù. Àdélé bá rí àrìnà kórè yín o. Ìwọ̀nba owó tó kù lọ́wọ́ yín. Ẹ má lọ fi stand with anybody. Stand for kíní kan, stand with kíní kan, stand by ẹnì kankan. Ẹ stand by ẹlẹ́dàá yín. Ẹni tí wọ́n ní wọ́n fẹ́ gbé wá yìí kọ́lọ́hun jẹ́ nígbà tó bá gbé fáìlì yín déwájú ẹ̀ kẹ́lẹ́dàá ìyá ẹnì kankan yín lè pèsè jíjẹ mímu tó máa bẹ́tà tẹ́ máa sọ pé omi toro ẹ̀ ó kàn mí lẹ́nu ju gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ jábọ́ lẹ́yìn mọ́tò níbi tẹ́ ti ń lọ já tíkẹ́ẹ̀tì tẹ́ máa dédé fa oní ọlọ́kadà tẹ́ máa fà kúrò lórí ọ̀kadà tẹ́ tún máa gbà ẹ tún lù ú pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń lù yàn yẹn náà pẹ̀lú gbogbo tẹ́ ń gbà èló lẹ̀ rí mú délé ibi tó rí yín ò ti pé nìyẹn. Anyway ẹlẹ́dàá yín náà òun ló jẹ́ kí gbogbo àwọn tó fìyà jẹ yín kí ìyà yín má gbé. So that is the news in brief. Mi gbọ́dọ̀ gbé news yẹn sùn bí ẹni pé mo lóyún ni. Tí ó bá sí pé mo ní program Àgbàlá Gabriel yẹn tí mo ti gbé jáde tẹ́tẹ́lẹ̀ ni òun gangan ló yẹ kí n kọ́kọ́ kí n ṣe kí n gbé tàgbàlá Gabriel dọ́là ṣùgbọ́n mo ní bójú òru ni bójú aago 2 òru ni mo parí tàgbàlá ẹ rí pé mo darọ́ sí ìbò tàgbàlá Gabriel yẹn ni. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ọba ṣe kan má kú ọba wa tó fún wa lóore ọ̀fẹ́ tí mo fi lè wá fún yín ní announcement yìí
tèpètèpè dẹ̀ ni. ọmọ ìbúra mo mọ̀ pé ẹ burú o. ìyá ẹ̀ làwórì Ìbíkúnlé, ìyá ẹ̀ ni Àwórì, bàbá ẹ̀ Ìgbìrà ni. ṣọ́ra. ó dá mi lójú débẹ̀ ni pé irun kan báyìí ò lè tú kúrò lórí mi. ṣé o wá rí ẹni tí ó tán ṣe gbé sí presidency tán ṣe fi rọ́pò ẹ̀yẹn náà, irun kan báyìí ò lè tú kúrò lórí ẹ̀. mi ò mọ ẹni náà o, ṣùgbọ́n ṣé o wá rí ẹni tó jókòó sórí àga tó ṣì ń act yìí, irun kan báyìí ò lè tú kúrò lórí ẹ̀. ṣé o wá rí ẹni tí ò fẹ́ kí wọ́n sórí bó ṣe bá yí ara ẹ jẹ́, tó yẹ kó ṣe announcement, yẹ kó gbayì kó gbẹ̀yẹ. you so cunning. ẹni tó yẹ kó ti announce pé báyìí ló kó àwọn tó kù tó dẹ̀ ti lọ ṣe kinní kan, wàá dẹ̀ wá fi pẹ̀lẹ́kùtù. ó lè tún fi bá ẹni tí wọ́n ṣe mú yìí tó sọ pé president chairman Lagos, ó lè fi pẹ̀lẹ́kùtù nígbà tó bá débẹ̀ tó bá ti announce ẹ̀tàn ẹjọ́ mọ́ra yín ni èmi ò mọ̀ yín. wàá bá sọ àjọ èèyàn mi bá ṣàbà mi wá nǹkan kan fáwọn ọmọ mi náà. but you plan to impose on him. láì tí ìjẹ́ kó jókòó sórí àga ẹ̀, ó ti impose lórí ẹ̀, ó ti yan kábínẹ̀tì fún. So sad. àfi tó bá jẹ́ pé ní ọjọ́ tí wọ́n sọ ẹ́ ní Tajudeen wọ́n ka kéwú sí ẹ létí ló kù. ní gbogbo ibi tó bá ti fẹ́ lọ ṣe bí sí ìkọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àtèmi fúnra mi tí mo kàn wá ṣe pé ẹgẹ́ kọ́mọ Yorùbá kárọ́wọ́ mú, tí mo kàn jáde síta wá ṣe. tó bá tó wọ́n ka kéwú sí ẹ létí nígbà tí wọ́n dárúkọ ẹ, tí wọ́n dẹ̀ sanwó kú súnà ẹ, wàá fọwọ́ ara ẹ ṣe rẹ ni. pósí tó gbé kiri yẹn, àtàṣọ tí ò níhò tó lọ́ra yẹn, ìwọ náà máa fi sin. àṣẹ ní tèdùmàrè. torí ẹkọ̀ máa ń jàjà ìjà ẹbí, ìjà afọ́jú, ìjà ẹbí ló ń jà yìí. ẹ jẹ́ kí eléyìí kó tún ṣe kí ni, kó tún jẹ́ ẹ̀kọ́ fún wa. ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ ẹ̀kọ́ fún èmi àti yín. wípé tá bá wà ní ipò kan ká máa sọ pé àfẹ̀mí Ọlọ́run ló ń jẹ́ èmi ni. níbi tó bá yẹ kó o ti gbayì, tẹ́wọ́ kó o gbayì yẹn, kó o gbẹ̀yẹ yẹn, kó o dẹ̀ jẹ́ kó jàjẹ́ mọ́nú. má di ẹni tó máa jẹ́ pé ó máa di ṣíọ̀sí. bóyá mílíọ̀nù tó ti wà lọ́wọ́ ẹ̀, why are you not content with the money? pẹ̀lú gbogbo nǹkan tó ti ní. ṣé ilé ló ní ni, òbò lórí dó ni, girlfriend ló ní ni, ọmọ ló ní ni, investment ló ní ni. tó kàn bẹ̀rẹ̀ sí ní ṣe jágbà tó wá ń pressurize ẹni tí ò tiẹ̀ tí ì débẹ̀. You've lost. You lose everything. And it's a pity. It's a pity. Kí wọ́n wà ńbẹ̀ as president, kí ọmọ Yorùbá mi kó tún wà ńbẹ̀ as the chairman. Gbogbo àwọn tí wọ́n kà tán welcome ẹni tó ṣe dé yẹn sìn. ṣé wọ́n dárúkọ ẹ mọ́? ṣọ́ra o. iyì lọba ń forí bíbẹ́ ṣe, ìran ọba kan kì í mẹ́jẹ o. kò dẹ̀ sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí ò kì í lópin, àfọlọ́run Elédùmarè. ibi títẹ nìkan parí sí, ibẹ̀ ní tẹlòmíì ti bẹ̀rẹ̀. ibi tí wọ́n rò pé mo yàn dé,
ìbẹ̀lẹ̀ lòmíì tí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní mọ̀yàn ẹ̀dá parí wọn dá ó ní máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere mi ò ní dìtẹ̀ láyé mi ò ní dìtẹ̀ lọ́run mi ò ní ṣèbàjẹ́ ọmọlàkejì máa ṣe rere láyé mi máa ṣe àwọn yẹn ti gbórin lọ kò jọ rọ́bìṣì tí Wàsíù nǹkan sìn tó kàn fi ń kó wọn tó fi búrẹ́dì paranapo rúnrún tó fi anyway ṣá now I can go and relax mo ṣe máa lọ bọ́ sí kitchen máa lọ wá nǹkan tó da jáde nínú freezer mi bó jágo 3 òru ni mo jẹ tán máa wá jókòó máa wá ṣe champagne torí news yìí máa fi mú champagne lé ẹ lórí ni ẹ mọ̀ pé máa ń sọ̀rọ̀ mo ní tí n bá advice èèyàn gẹ́gẹ́ bí ọmọdé mi tẹ́ bá gbọ́ á da ṣùgbọ́n mo tún máa wá ń gbàdúrà pé tí n bá advice Ọlọ́run ò ní jẹ́ kó o gbọ́ torí tó o bá gbọ́ mi ò ní lè jèrè ọ̀rọ̀ lára ẹ̀ méjì ni mo ń ṣe máa ní advice ni mo ẹlẹ́dẹ̀ á jẹ́ kó o gbọ́ o ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ á tún wá takò ẹ́ kò ní jẹ́ kó o gbọ́ kí n bá lè ráyè jèrè ọ̀rọ̀ lára ẹ̀. Rubbish, nonsense, idiots, ungrateful elements. Ṣèbọn Ọlọ́run ló gbé ẹ síbẹ̀. Ohun Ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ ló sọ pé kí wọ́n wà ńbẹ̀. Ó débẹ̀ tán, ó wá jù pàkọ́ sẹ́yìn, ó wá ní kẹ́lòmí máa débẹ̀. Ẹ wo àwọn olórí burúkú ministers. Wọ́n go against 60,000 per month. Àwọn dẹ̀ ń gba millions. Àwọn ń gba millions. Àwọn ọmọ wọn golden card ni wọ́n mú ṣeré jáde tó bá wọ store wọ́n kàn ṣe shopping ni at leisure ṣùgbọ́n kó sọ 60,000 kó approve ẹ̀ kán gbogbo owó tí wọn náà kán gé dànù kán yọ 70% kó lórí owó táwọn gàn fún ara wọn tí wọ́n ń gbà lóṣù kán wá wo bó ṣe rí. God bless you. Èèyàn mi agbọ́mọ̀ bí wọ́n àmọ̀ máa béèrè. I'm loving you. In fact, I'm falling in love with you. I wish I know you. Mímí ṣe máa ń fall nìyẹn o. I'm falling in love with you. With all these things that you are telling me. Please, inbox me on +32 488 259 707. First of all, you message me and I don't take video calls, please. Thank you very much. Gbogbo yín pátápátá ẹ ṣeun. News in brief náà ni pé àwọn tá kìlọ̀ fún pé kó má ṣubú. Àfìgbà tán ṣubú. Baálẹ̀ má fẹsẹ̀ kẹrẹ̀ gbogbo ara ló fi yí o. Tajudeen Ìbíkúnlé. What a pity. Ọkọ̀ tó ti lọ òun ló ń ṣẹ́wọ́ sí èmi àti a ní ṣubú dànù ojú òní tiwa gara òní dá wa ire wa òní sọnù orí kunkun kò ní bà tiwa jẹ́ ìmọ̀tara ẹni nìkan kò ní jẹ́ ká ṣògo nù ìmọ̀tara ẹni nìkan kò ní jẹ́ kó sọ ògo nù. Mo wúre yìí sínú ilé ayé yìí mo wúre yìí sínú ilé ayé ara mi mo dẹ̀ pa láṣẹ ni pé ṣe ìmọ̀tara ẹni nìkan àfi Sambisa náà ibẹ̀ ló dẹ̀ tọ́ sí kò ní jẹ́ pé kẹ́ sọ ògo nù orí kunkun kò ní jẹ́ kẹ́ bú yẹ̀pẹ̀ sínú gàrí yín mo tún jáde mo tún ní àbúrò mi o ẹbí mi o kíní kan wọ́n ti ń pè wọ́n sọ fún ẹ pé kò ṣe kíní ogun ò lè ṣe gbogbo ogun níbi tó máa ń jà sí tó ogun bá ti pọ̀ jù ó máa ń ba nǹkan jẹ́ ni tó
tóògùn bá ti pọ̀ jù ó máa ń ba nǹkan jẹ́ torí pé kí ni wàá jèwọ ẹ̀ ṣáá ní lọ́jọ́ kan eléyìí ó mú lọ wọ́n kàn rí ẹ̀ mọ́gi eléyìí ó mú lọ wọ́n kàn díẹ̀ mọ́lẹ̀ eléyìí ó mú lọ wọ́n mẹ́lẹ́dẹ̀ wọ́n yípo eléyìí ó mú lọ ó fi ṣe tutù eléyìí ó mú lọ ó ní kílé ayé ẹ̀ kó lọ bọ́ sẹ́nu mọ́tò wàá pàdé níjọ́ kan wàá dénú omi báyìí wàá pàdé ẹja tó ń gúnyán lọ́wọ́ tó ń gbóná fẹ́lifẹ́li. Nínú gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa fi t'Olúwa síwájú àti ìbẹ̀rù yàrá kó tó pọ̀ tí ò ní àbájáde àbáwọlé nìkan ló ní. Ó mà ṣe o. Lovely weekend, my people. Lálálẹ́ Friday kí la máa ṣe? Ẹjọ́ ọ̀la Sátidé ẹ bá mi wá dùndún àti dòdò. Kẹ́ bá mi dín fáwọn dádì mi. Kẹ́ fi wọ́ọ̀ṣì fíìmù tí mo ṣẹ̀ ṣe tán yìí. Ẹ̀yin kẹ́ ṣàrà bá mi wọ àwọn ṣòkòtò péńpé yẹn. Ẹ̀yin náà ẹ lọ ra wọn sínú ilé, kò sí ohun tó fi ń ṣe èèyàn. Kẹ́ máa káṣọ yẹ̀rìyẹ̀ òṣìkiri inú ilé, ó máa ń jẹ́ káwọn dádì wa kíkiní wọn kó máa lọ rèsì nígbà táwọn náà bá rí ọmọ tí machine títọ́ ẹ̀ méjèèjì tí machine gun ọ̀nà ẹ̀ tó dúró nígbà tẹ́yìn náà tẹ̀lé wọn jáde nǹkan táwọn náà rí lára yín ni ẹ wá wọlé tó abẹ̀ sí dídí jáláwọ̀ ọ̀tà ẹ wá máa róṣọ ẹ máa ró máyà. Mo fẹ́ bá wa tó lé wa fún ìṣẹ́jú 5 tó bá dọ̀la ẹ̀yẹn gbé kínní yìí sí Tàgbàlá Gabriel tá a ṣe tán ẹ mú méjèèjì tó bá ọ̀hún lọ síbi iṣẹ́ àkú lọ síbi iṣẹ́ tá a ti dé ó yá ìlú òyìnbó Sátidé Sunday la fi ń ṣiṣẹ́ o ṣùgbọ́n ní Nàìjíríà òṣìṣẹ́ Saturday ẹ bá mi lọ ra Ọlọ́run á pèsè owó bá dẹ̀ pé kẹ̀kẹ́ súùkù náà ni bó jẹ́ pé ẹlẹ́ja gbígbẹ lẹ máa ṣe ẹ ṣábà mi gbé sílẹ̀ fún dádì mi kẹ́ máa fọwọ́ pa wọ́n níkù kẹ́ máa fọwọ́ pa wọ́n nípàkọ́ kẹ́ máa rìn lọ kẹ́ máa rìn mọ̀ bí ẹ tó sọ nǹkan nù kẹ́ ṣí fún mùmùrùn sí wọn lẹ́yìn báyìí. Ẹ lọ kọ́ bọ́ ṣe ń ṣe oríṣiríṣi àwọn drinks tí ò wọ́n kò dìgbà tẹ bá lọ kọjá àyè yín kẹ́ tó ṣe fàájì nínú ilé bó jẹ́ kò ìgò bẹ́ẹ̀sì kan ṣo lẹ́ra ẹjọ́ pín mú kẹ́ fi wo fíìmù wọ̀nyí fíìmù tó dùn ní mi fíìmù méjì ìdáta ṣe lálẹ́ yìí ọlọ́gbọ́n ló máa rí nǹkan mú bẹ́ẹ̀. Mo ṣe ń ṣe program ìṣe nínú inú bàrúwá ìṣe nínú ẹ̀ ń ta ìṣe nínú ẹ̀ ń ta ìṣe nínú ẹ̀ ń ta pọ̀n wàá kàn kú dànù. Ìrònú ìkòkò òun ló máa pajá. Kájíláyọ̀ èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Olúwatóyìn Ọbàtálá Darlington lẹ́kẹ̀yàn lọ́mọ plenty ajíhìnrere abáni fi ọ̀rọ̀ wọ́rọ̀ fi ọ̀rọ̀ tura ẹni nínú. Ṣé déètì la máa sọ sí ni? Today is the 8th of 6, 2024. Aago fẹ́rẹ́fẹ́ ti lọ sí fẹ́rẹ́fẹ́. Àti fẹ́ lọ sí aago 1 òru lásìkò tí wá ń bì báyìí. Má jẹ́ ká aago 1 òru yẹn kó bá mi níbí. Ẹ jẹ́ kémi náà kí n lọ forí balẹ̀ kí n lọ dúpẹ́. Ẹ jẹ́ kí n lọ dúpẹ́ torí aago 12 ló jẹ́ ibi tá a ti bí mi aago 12 ló jẹ́ so a gbọ́dọ̀ forí balẹ̀ torí pàṣẹ wà lójú fò. God bless you. Thank you, sir. Olúsọjí Daniel. I really appreciate ẹ̀yin tẹ́ wà lójú fọ́nrán àtẹ̀yin tí ẹ wà lẹ́yìn tẹ́ ẹ lè sọ̀rọ̀. Gbogbo ẹ̀ ló yé mi. I love you all. Thank you. Share this to others. Kóníkálùkù lè fi kọ́gbọ́n. Ire o, ire kàǹkà, ire kàbìtì. Ó dìgbà.